èéṣe tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú? Kò sí níhìn yìí, ó ti jíǹde. Ẹ rántí ohun tí ó sọ fún yín ní Gálílì. A ó fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́, a ó sì kàn án mọ́ àgbélébùú, ní ijọ́ kẹta yóò sì jíǹde. Ṣùgbọ́n wọ́n ti gbé òkú Olúwa wa lọ. Kí ńlá, òkú Olúwa kò sí níbẹ̀. Àti pé àwọn ọkùnrin méjì fẹ́ra hàn wá, àwọn áńgẹ́lì tó ń dán gẹ́gẹ́ bí òòrùn. Wọ́n sọ fún wa pé èéṣe tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú. Òtítọ́ ni. Ẹ gbà wá gbọ́. Ẹ gbà wá gbọ́. A rí wọn, ẹ lọ wò fún ara yín, ibojì ti ṣófo. Olúwa wa kò sí níbẹ̀. Pétérù, ó yẹ kí o gbà wá gbọ́. Jésù fi ara hàn àwọn ọmọ ẹ̀yìn méjì, wọ́n sì fi tayọ̀tayọ̀ padà sí ọ̀dọ̀ àwọn ìyókù. Olúwa ti jíǹde ní tòótọ́, ó sì ti fi ara hàn Símónì. Àwa kò tilẹ̀ mọ̀ pé òun ni. Nígbà tí a wà ní ọ̀nà. Nígbà tí ó bu àkàrà ní a mọ̀ pé òun ni. Ní Ẹmáúsì kẹ̀, kí ni ó wá dé ibẹ̀? Àlàáfíà fún yín. Èéṣe tí ẹ fi dààmú? Èéṣe tí iyèméjì fi wà ní ọkàn yín? Ẹ wo ọwọ́ àti ẹsẹ̀ mi, kí ẹ sì mọ̀ pé èmi tìkálára mi ni. Ẹ fi ọwọ́ kàn mí kí ẹ lè mọ̀. Nítorí òun kò ní ẹran tàbí egungun bí èmi ti ní. Wọ̀nyí ni àwọn ohun tí mo sọ fún yín nígbà tí mo wà pẹ̀lú yín. Wípé gbogbo àkọsílẹ̀ nínú òfin Mósè àti àwọn wòlíì pẹ̀lú sáàmù nípa mi kò lè ṣe kí ó má ṣẹ. Èyí ni a ti kọ wípé Kristi ní láti jìyà kí ó sì jíǹde kúrò nínú òkú ní ijọ́ kẹta, àti ní orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ayé, bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Èmi pẹ̀lú sì mú ìlérí bàbá mi ṣẹ sí yín lórí, ṣùgbọ́n ẹ ní láti dúró ní Jerúsálẹ́mù títí agbára yóò fi bà lé yín. Kí Olúwa bùkún fún yín kí ó sì pa yín mọ́. Gbogbo agbára ní ayé àti ní ọ̀run ni a fi fún mi. Ẹ lọ kí ẹ sì kọ orílẹ̀-èdè gbogbo. Ẹ sì tẹ̀bọmi fún wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. Èmi sì wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Àmín. Ibojì tí a gbé òkú Jésù sí ṣófo. Ó jíǹde nínú òkú ní ijọ́ kẹta lẹ́yìn tí a kàn án mọ́ àgbélébùú. Ó wà láàyè lónìí. Ó fẹ́ láti wá sínú ayé rẹ. Jésù fúnra ara rẹ̀ wí pé, Èmi ni àjíǹde àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́,
bí ó tilẹ̀ kú yóò yè. Ó fẹ́rẹ̀ tó 2,000 ọdún lẹ́yìn tí Jésù jíǹde. Ó sì wà láàyè lónìí, òun sì ni alágbára jùlọ láyé àti lọ́run. Ọ̀pọ̀ àwọn aláṣẹ ayé ni wọ́n ti wá tí wọ́n sì ti lọ. Ọ̀pọ̀ sì ni àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wà tí wọn kò sì sí mọ́. Ṣùgbọ́n Jésù wà láàyè lónìí. Òun ni ẹni pàtàkì jùlọ tí ó tí ì wà rí. Ìbí rẹ̀ jẹ́ ìyanu. Bíbélì sọ fún wa pé Màríà wúńdíá ni ó bí i. Ìgbé ayé rẹ̀ yàtọ̀. Ó gbé ìgbé ayé alágbára jùlọ àti ìgbé ayé mímọ́ láì dẹ́ṣẹ̀. Ó sì ṣe àwọn iṣẹ́ ìyanu tí ẹnìkan kò ṣe rí. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ọ̀tọ̀. Ó fẹ́ràn, ó sì ń dáríjì. Ó sì jẹ́ ọ̀nà ìyè fún àwọn tí ó gbà á ní Olúwa àti Olùgbàlà. Gbogbo ibi tí ọ̀rọ̀ rẹ̀ dé ni a ti rí ìyè titun, ìrètí titun àti ìyọrísí titun. Ikú rẹ̀ lórí àgbélébù jẹ́ ọ̀tọ̀. Ní 2,000 ọdún méjì sẹ́yìn, Ọlọ́run gbogbo àgbáyé rán ọmọ rẹ̀ kan ṣoṣo, Jésù Kristi, láti wá ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé. Ó kú fún ọ. Àjíǹde rẹ̀ jẹ́ ìyanu. Ọjọ́ kẹta lẹ́yìn tí ó kú, ohun ìyanu tí kò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀. Jésù jíǹde kúrò nínú òkú. Ìbí rẹ̀, ìgbé ayé rẹ̀, ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ jẹ́ ẹ̀rí irú ẹni tí Jésù sọ pé òun jẹ́. Ọmọ Ọlọ́run àti olùgbàlà aráyé. Jésù kan náà yìí wà láàyè lónìí. Ó fẹ́ wọ inú ayé rẹ láti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, kí ó sì fún ọ ní agbára láti gbé ìgbé ayé tí ó rọrùn. Tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fún yín ní ìsinmi. Èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Bíbélì sọ wípé gbogbo ènìyàn ni ó ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ó tún wí pẹ̀lú pé ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Nígbà tí Jésù kú, ó san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ. Nísinsìnyí, ó múra tán láti wá sínú ayé rẹ. Kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó wọlé tọ̀ ọ́ wá. Láti jẹ́ alábàápín ìfẹ́ rẹ̀, ìdáríjì àti ìyè ayérayé, ìwọ ní láti gbà á gẹ́gẹ́ bí ẹbọ tí Ọlọ́run rú nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Pè é wá sínú ayé rẹ pẹ̀lú ìgbàgbọ́. Bí èyí bá jẹ́ ìfẹ́ ọkàn rẹ, o lè gba àdúrà ìgbàgbọ́. Jésù Kristi yóò sì wá sínú ayé rẹ. Èyí jẹ́ irú àdúrà tí o lè gbà. Èmi yóò kọ́kọ́ gba àdúrà yìí. Jésù Olúwa, mo fẹ́ ọ. Mo dúpẹ́ fún ikú rẹ lórí àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ mi. Mo ṣí ilẹ̀kùn ayé mi. Mo sì gbà ọ́ bí Olúwa àti olùgbàlà mi. Gba àkóso ayé mi, sì ṣe mí ní irú ẹni tí ìwọ fẹ́ kí n jẹ́. Àmín. Bí irú àdúrà yìí bá bá ìfẹ́ ọkàn rẹ mu, gbàdúrà náà nísinsìnyí ní ibi tí o wà. Bẹ̀rẹ̀ sí í wí gbólóhùn àdúrà náà tẹ̀lé mi lẹ́sẹẹsẹ. Jésù Olúwa, mo fẹ́ ọ. Mo dúpẹ́ fún ikú rẹ lórí àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ mi. Mo ṣí ilẹ̀kùn ayé mi. Mo sì gbà ọ́ bí Olúwa àti olùgbàlà mi. Gba àkóso ayé mi. Ṣe mí ní irú ẹni tí ìwọ fẹ́ kí n jẹ́. Àmín. Nígbà tí o ti gbàdúrà yìí tí o sì ti pe Jésù sínú ayé rẹ, ìwọ ní ìdánilójú pé ó ti wọ inú rẹ, nítorí pé
òun ti ṣe ìlérí láti ṣe bẹ́ẹ̀ bí o bá béèrè. Ìwọ ní ìdánilójú pẹ̀lú pé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ó jẹ́ ọmọ Ọlọ́run. Ó sì ní ìyè àìnípẹ̀kun. Bí ìwọ bá fẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyè tí Jésù ṣe ìlérí rẹ̀, ìwọ ní láti máa bá a sọ̀rọ̀ nínú àdúrà ní ojoojúmọ́. Ṣe àwárí ìlànà rẹ̀ fún ìgbé ayé rẹ ní kíka ìwé mímọ́. Kí o sì máa ní ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ràn Jésù tí wọ́n sì ń tẹ̀lé. Ní àkótán, máa rántí àwọn ìlérí rẹ̀ nígbà gbogbo. Èmi kì yóò fi ọ́ sílẹ̀ tàbí kọ̀ ọ́ sílẹ̀. Kíyèsí, èmi wà pẹ̀lú rẹ nígbà gbogbo títí dé òpin ayé.